padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera. Mo lérò pé ẹ ti rí nǹkan méjì àbí mẹ́ta dìmú látàrí ohun tí dókítà wa bá wa sọ. Ẹ jẹ́ ká rí i dájú wípé ọwọ́ àlàáfíà wa la fi sí ká má bàa fi jẹun. Ká sì sá bólógùn ṣe ní kí á sá gbogbo tán ní ká má jẹ mọ́ ká má jẹ, ìtàn ní ká má ṣe mọ́ ká má ṣe. Lágbára lọ́wọ́ Olódùmarè, àlàáfíà èmi àti yín kò ní di fíafíà. Gbogbo ibi tó sì wà ń dùn wá lágbára pátá Olódùmarè máa bu òórùn ìtura sí. Ẹ̀gbọ́n wọn ní eégún ńlá òun ní kẹ́yìn ìgbàlẹ̀ abala táfìmọ̀ká ẹsẹ̀ ètò lónìí òun ńlá wà. Mo ti sọ síwájú lẹ́ẹ̀kan wípé àlejò mi ti wà nínú ilé agbára. Ẹ̀yin tèmi ti ẹ̀kọ́ ẹ̀mọ̀ Afọláṣayọ̀ kí fún yín lófun tẹ́ bá rójú àlejò mi. Ọba gbọ́ pé ojú tó sọ̀rọ̀ wọ́n lójú tó pawọ́ kó má sì wọ pósítà yóò ti yé yín báyìí. Ṣùgbọ́n wọ́n sọ wípé ẹni tá a bá gbéyàwó bọ̀ wá bá òkè ń garùn nítorí náà ẹ fojú ara yín rí wọn. Kí tó fi ojú àlejò mi hàn kí lorúkọ àlejò mi náà, orúkọ wọn ni Catherine Adebola tí gbogbo èèyàn máa ń pè ní Queen CATHY. Ó yé yín Queen CATHY. Ẹ̀yin kan ti gbórúkọ yẹn sí model ni wọ́n. Ẹ gbà àlejò mi ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin ará ilé ẹ̀rí àlejò mi kò fẹ́ sọ̀rọ̀ sókè dáadáa nítorí pé kí ni ó pọ̀ ńlẹ̀ ó ti yé yín ojú èèyàn lè gún régé tó báyìí kó pariwo sọ̀rọ̀ ṣàlàáfíà ni. Àlàáfíà ni mà. Àlàáfíà ni ṣe ẹ ṣọ́. Wọ́n dàbí pé ìlú ìgangan ló ti wá báyìí. Sórí Olúwafẹ́mi ètò la wá ṣe lónìí ibi tá a bá ń lọ ní ká lọ kojú sí ṣó ti yé ọ. Ẹ gbọ́ àlejò mi jàre kí n bẹ̀rẹ̀ wọ́n ní àtẹ̀bí pẹlẹbẹ ló ti dá kéèyàn máa mú ọ̀lẹ̀ jẹ. Iṣẹ́ model tí ẹ̀ ń ṣe tá bá ní kí á wò báwo gan ni ìrìn àjò yìí ṣe bẹ̀rẹ̀? Mo bẹ̀rẹ̀ ìrìn àjò náà ní ọdún 2019. So mo máa ń lọ sí Adéyẹmí College of Education láti lọ máa ṣe training. So lẹ́yìn náà mo bẹ̀rẹ̀ sí ní lọ fún ìdíje àwọn omidan like Miss Ankara, Miss Ekimogun and Eletoku and others just pardon me. Tí a bá wá ní kí Olúwafẹ́mi mọ́ bínú ṣé mo obìnrin sóbìnrin ti yí ọmọ dẹ́ẹ̀dẹ́ bí n bá ṣe ń jù sí wọn kan máa hàn máa fara rẹ̀ balẹ̀ bó bá wù mí ní ìfún ọ láyè. Ó dà mo ti jẹ́ ká mú. Tí a bá wá ní kí á wò torí mo máa ń sọ wípé kò sẹ́ni tó jábọ́ látọjú sánmọ̀ gbogbo èèyàn ló ní òbí. Kí ni ìhà tí àwọn òbí yín kọ sí iṣẹ́ tí ẹ yàn láàyò yìí? Ìhà tó dáa ni o because àwọn òbí kan wà wọ́n máa ń rò pé iṣẹ́ model iṣẹ́ aṣẹ́wó ni. Èmi náà bọ̀ wá bẹ́ẹ̀ o torí táwọn èèyàn mọ̀ ń sọ nù. But kò rí bẹ́ẹ̀. Àwọn òbí mi ìhà tó dáa ni wọ́n kọ sí mi torí wọ́n mọ irú ọmọ tí mo jẹ́. Wọ́n mọ̀ pé mi ò ń ṣe ọmọ oníṣekúṣe èèyàn. So ìhà tó dáa ni and wọ́n tì mí lẹ́yìn gidi gan ni. Mo ti fọ́ láyè báyìí o. Ó dà ó ṣeun. Tí a bá wá ní ká wò kí ni ó gún yín ní kẹ́sẹ́ torí ó máa ní ìdí kan pàtàkì tí ó máa sún yín pé mo dẹ̀ fẹ́ràn iṣẹ́ yìí. Kí ni ó gún yín kẹ́sẹ́ pé mo dẹ̀ yìí ni torí tí a bá ní ká wò kò ń ṣe pé ẹ lọ kọ́ ní ilé ẹ̀kọ́ pé ẹ lọ kọ́. Kí ni ó gún yín kẹ́sẹ́ tí ẹ fi sọ pé model mo fẹ́ ṣe? Lákọ̀ọ́kọ́ mo máa ń wo àwọn models lórí stage nínú TV. So nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gidi gan ni like when you have passion for something. So nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ní mo fẹ́ ṣe model and àwọn èèyàn máa ń sọ pé your stature is good pé ìdúró mi dáa pé let me just do this thing. So tí a bá wá ní kí á wò gẹ́gẹ́ bí nǹkan tí Olúwafẹ́mi sọ pé kì í ṣe wípé ẹ lọ kẹ́kọ̀ọ́ nípa model yìí ní school. Kí ni nǹkan tí ẹ kọ́ nǹkan tẹ́ ẹ kọ́ nígbà tẹ́ ẹ lù wà níléèwé? Nursing. Olódùmarè àwa má rí ìdí nígbà táwa ń gábẹ́rẹ́ tó wá di wípé a di mọ́dẹ́ẹ̀lì. Kí lèmi gò sọ pé èmi gò lọ torí bọ́bẹ̀ èmi gò lọ di dókítà. Èmi gò fẹ́ di mọ́dẹ́ẹ̀lì báyìí. Ẹ jọ ṣé ọkùnrin ṣe mọ́dẹ́ẹ̀lì àbí obìnrin nìkan ni ó ní àǹfààní láti ṣe? Rárá. Kí ló tó wá ń béèrè pé ṣọkùnrin ṣe ṣó fẹ́ ṣiṣẹ́ mọ́dẹ́ẹ̀lì? Ní mo fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni. Kí má tún mú mọ́ iṣẹ́ yìí náà. Ṣọ́ láwọn tó kúrú mọ́dẹ́ẹ̀lì ẹ mú pàrọ̀ o. Ẹ mọ ẹjẹ aṣojú abẹ́ǹkù àwọn tó kúrú sọmọ ń lò wọ́n mọ́ ní sùúrù àwọn tó kúrú sọmọ ń lò wọ́n mọ́dẹ́ẹ̀lì. Àwọn tó kúrú bọ̀ ẹnìyẹn ò gbọ́dọ̀ kúrú jù tó bá dẹ̀ máa kúrú ó máa nídà àti wọ bàtà tó ga like 12 inches and 8 inches. Kò síbi tí ó ti gbé. Kí wá ní ìdí tó wá fi ní ṣé wọ́n lọ àwọn tó kúrú? Torí tí ẹ mo ṣe ń béèrè. Mo ṣì gáàdì ẹ lọ Afọláṣayọ̀. Ṣé ká dálẹ̀ ká máa tún ṣe? Ẹ má wá jẹ́ àdálẹ́ àtúnṣe àpòsí wàhálà. Ǹjẹ́ ẹ tiẹ̀ ti wá ó ti ní ìgbà kan rí tó jẹ́ wípé ẹ wò wípé
mi ò rò pé náà mi ní iṣẹ́ ìjàre bóyá kí n filẹ̀ fáwọn tó ń ṣe irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti wáyé rí. Rárá. Èmi mọ̀ pọ̀ náà mi nítorí bí mo ṣe máa ń ṣe Ọlọ́run máa ń gbà fún mi. Yes. Nígbà tí ẹ wá sọ wípé iṣẹ́ àwọn nọ́ọ̀sì òun gangan ni ẹ lọ kọ́ ní ilé ẹ̀kọ́ ní báyìí tẹ́ ti ṣiṣẹ́ mọ́dẹ́lì ṣé ẹ gbé iṣẹ́ nọ́ọ̀sì sí ẹ̀gbẹ́ kan ni àbí ẹ ṣe méjèèjì papọ̀? Rárá, mo ní ilé ìtajà oògùn táwọn olóyìnbó ń pè ní pharmacy. Yes. So mo gba èèyàn síbẹ̀. Ìgbà míì náà èmi náà máa ń dúró tíṣẹ́ model báyọ̀ mo máa ń lọ torí mo máa ń travel káàkiri Lagos, Ìbàdàn and others. Báwo lẹ ṣe wá ń ṣe méjèèjì papọ̀ torí a mọ̀ pé kò rọrùn kéèyàn ti gi méjì bọ́ná lẹ́ǹkan náà. Báwo lẹ ṣe ń ṣe tí iṣẹ́ nọ́ọ̀sì àti iṣẹ́ model tí ò fi para wọn lára? Àwọn ọmọọṣẹ́ wà ńlẹ̀ náà ni. Nígbà tẹ́ wá sọ lẹ́ẹ̀kọ́ ẹ sọ wípé Èkó, Ìbàdàn bíi á ti tó bíi ìlú mélòó tẹ́ ti lọ ṣiṣẹ́ yìí? Ó máa tó bíi 5 sí 6 tẹ́ ti lọ ṣiṣẹ́ yìí. Tí torí ọ̀rọ̀ ẹmọ̀ ní téèyàn ò bá mọ̀ ó máa ń da kí èèyàn béèrè àti wípé àwọn tó máa ń ṣe mọ́dẹ́lì bẹ́ẹ̀ mi náà ṣe máa ń rí wọn mo máa ń nífẹ̀ẹ́ sí o ṣùgbọ́n mo máa ń wò wípé báwo ni ó ṣe máa ń ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe máa ń pè yín fún iṣẹ́ mọ́dẹ́lì ṣé bóyá akọ̀fẹ́ figagbága bí irú bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé bí Miss Ekimogun Miss Ankara mọ̀ pé irú àwọn yẹn ìfigagbága ni pé èmi ni mo jáwé olúborí àbí bóyá a fẹ́ ṣe nǹkan o a nídìí àwọn mọ́dẹ́lì o tí ó bá wa ṣe léyìí tí ó bá wa ṣe tọ̀hún báwo náà ṣe máa ń pè yín sí rẹ̀? Oríṣiríṣi models ló wà. We have fashion models, we have runway models and facial models. There are many like that. Àwọn bíi runway models àwọn tó máa ń rìn tó máa ń showcase fáwọn designers àwọn designer àwọn tó ń ránṣọ máa ránṣọ sí wọn lọ́rùn wọ́n máa showcase lórí stage so wọ́n máa ń pè wọ́n fún iṣẹ́ and the thing is àwọn models wọ́n máa post lórí social media pages so they have to post on their social media pages like all the designers àwọn tó bá flow dáadáa ní orí Instagram wọ́n máa wò pé I like this person, can you come for this, can you come for that. So àwa tá a wà into beauty pageants like me I love going for competitions fún ìdíje ẹ ti ẹ̀ ga tó ẹni tó fi ga. So àwa la máa register tá bá ti rí nǹkan online bí ele a máa register is either on Instagram or other social media this thing like that sha. So lẹ́yìn tá bá ti ṣe registration a máa lọ fún audition or online interview so àwọn tó bá ti jáwé olúborí náà máa pè pé ká máa bọ̀ and after then wọ́n máa pè wá pé ọjọ́ báyìí báyìí la máa bẹ̀rẹ̀ camp ọjọ́ báyìí báyìí ní event so orí stage láti máa mọ èèyàn tó máa win. Ǹjẹ́ ẹ lè bá wa mẹ́nu bà àwọn ìfigagbága tí ẹ ti láǹfààní láti lọ ẹ ti dárúkọ Miss Ekimogun ní ọdún 2021 mo díje fún Miss Ankara Ondo City and I was the first runner up then. So àkọ́kọ́ tí mo máa díje nìyẹn fún iṣẹ́ model and the second one was Miss Ekimogun mo díje ní 2021. I was the second runner-up nínú àwa bíi 18, so that is the third position. And the last one but not the least, Miss Hotlex Nigeria, èmi mo jáwé olúborí. I won Miss Hotlex Nigeria in the year 2022. Kí ló tẹ́ gbé adé yín wá ilé ìgbà lọ́wọ́ yín àbí kí ló ní mo wá. Kọ́mọ ara lé náà ti rí pé wọ́n wà nílẹ̀. Queen mi ti jẹ́ ń sìn so then I was the reigning queen so tẹ̀nà tèmi ti parí nìyẹn. Ẹjọ́ ẹ nílò ẹni tí ó mọ̀ bá yín gbé báàgì mo lè mọ̀ tẹ̀lé yín sẹ́ni pé ìgbà tí níwọ̀n lè tẹ̀lé mi ní ara mi mò ń sọ yìí sọ tiẹ̀. àjọ máa ṣépọ̀ náà ni àpẹẹrẹ má joyè adání pa kò síṣẹ́ ń lo ìmọ̀ babájọ́ ń ṣe náà ààrẹ náà ni. Ẹgbẹ́dẹ̀rẹ̀ àlejò mi ẹyin tí mo tún wá fẹ́ béèrè báyìí ni wípé báwo gan ni iṣẹ́ mọ́dẹ́lì ṣe mú owó wọlé? Lákọ̀ọ́kọ́ owó la fi ń wá owó. Bẹ́ẹ̀ni. And in the first place, please just pardon me. You don't have to chase the money. But the owó. Orúkọ yẹn. When you make the name, àwọn èèyàn máa fowó wáyàn. Ṣé ti understand nǹkan tí mo sọ yìí? So when I started my modeling career, I spent a lot. Mo náwó gan because your makeup, your photo shoots,
ó kéré tán model wọ́n ní láti máa ya fọ́tò bíi ẹ̀ẹ̀méjì nínú oṣù kan. Owó la máa fi ń ṣe gbogbo, a máa ra aṣọ, a máa ṣe everything, and some at the end of the day tó bá lọ fún ìdíje they will not win. So and they don't have to give up. Ní tó túmọ̀ sí wípé téèyàn bá ti díje pé èèyàn ò borí ò wá sọ wípé kéèyàn lóhun ò ṣe mọ́, because téèyàn bá win lélẹ̀ èèyàn máa borí ní the next one. So after making the name àwọn èèyàn máa pè yín pé can you be my ambassador for my brand, can you do this, can you do that, so owó máa wọlé láti bẹ̀. Gbogbo àwọn tẹ́ wá ti ṣe tó jẹ́ wípé ẹ jáwé olúborí bó ló ṣe rí lára yín? Ó rí dáadáa náà ni because inú mi dùn. Ẹ má jà gbàgbé pé èyí ẹlẹ́ran ara ni wá o. Now ó máa rí bákan náà. Kò rí bákan because nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni and I have to move forward, and téèyàn bá tẹ̀ wá jáwé olúborí àwọn èèyàn tẹ́ máa pàdé àwọn tó máa ràn yín lọ́wọ́, ṣe to understand, it's not a must you win, but èèyàn mi gan èèyàn tí ò win ẹ̀ nǹkan tó rí ó pọ̀ ojú ti ẹni tó jáwé olúborí lọ, ṣe to understand. Tabọ́ tí wọ́n ní kí a wò torí kò sí iṣẹ́ kan tí ò kí ní ìdojúkọ tiẹ̀, kí làwọn ìdojúkọ ìtì ẹ̀ ti bá pàdé ní ìdíṣẹ́ model oníbẹ̀ tí ṣe yẹn ó túmọ̀ sí pọ̀ gan-an. Ìdojúkọ pọ̀, for example bóyá mo fẹ́ lọ fún mi so a need láti lọ fún audition or interview, èèyàn mi tá bá débẹ̀ a máa pàdé àwọn girls or guys bíi maybe 50 or 100 and wọ́n máa fẹ́ sọ pé àwọn bíi 20 náà fẹ́ pick, ṣe to understand. So èèyàn mi gan téèyàn bá sọ̀rọ̀ dáadáa àbí téèyàn bá rìn dáadáa bíi model wọ́n máa rubbish èèyàn pé just get out, ṣe understand, but you don't have to be sad, just smile and so ó pọ̀ gan ni. So gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ wá yàn láàyè ọjọ́ wo nínú yín dùn jù pé mo ti darapọ̀ mọ́ iṣẹ́ model yìí, jẹ́ pé inú yín dùn gan lọ́jọ́ yẹn, ọjọ́ wo ni? Ọjọ́ àkọ́kọ́ ọjọ́ tí mo win second runner up Miss Ekimogun because kò rọrùn. I faced a lot. Kò rọrùn o, kéèyàn tó rówó aṣọ, kéèyàn tó rówó bàtà, kéèyàn tó ta ticket, kéèyàn tó wọ́n máa vote yàn pé ká tà bẹ́ẹ̀ ni. So and ọjọ́ tí inú mi dùn jù gan ọjọ́ tí mo win Miss Salt Lake Nigeria because mi lérò pé mo lè win ẹ̀. Bí ẹ̀yin mélòó lẹ́jọ́ figagbága ní títí Salt Lake? Láti bẹ̀rẹ̀ a tó bí 20 something, so at the end of the day mo wà lára àwọn top 5, then after the top 5 I became the winner. Ṣe rí bí n bá máa gbọ́ yín dáadáa hot leg ẹsẹ̀ gbígbóná ọ̀rọ̀ ohun òye mi bóyá kẹ́ ẹ bá wà torí mo ti ń rò látẹ̀kọ́ pé hot leg ẹsẹ̀ gbígbóná. Bẹ́ẹ̀ mi ṣe lérò ẹsẹ̀ náà máa fi ń rìn kiri ní gbogbo àwọn. Jẹ́ kó fẹnu ara wọn sọ ká má máa rò torí àwọn aráalé náà mọ̀ wípé hot leg ọ̀rọ̀ ohun òye mi ẹ bá wà náà bẹ́ẹ̀. Okay, hot legs mi pé èèyàn tó mọ it's not about only the legs but what you have in your brain, your legs and your shape, your height, everything. If you can catwalk very well, so a lot ṣá. Ẹ mọ̀ ń kọ́ dúró ní sùúrù catwalk ṣe mọ̀ ń kọ́ ni. Mo máa ń kọ́ ni. Ó lẹ́yìn tí mo ń kọ́ yín. Yes, Adéyẹmí ni mo fi train. Tó kódà pé mi gò lọ mọ àwọn aráalé mọ catwalk wà fún wọn lórí. Ẹ lè máa bọ̀ lọ́dọ̀ mi torí èmi náà máa ń train àwọn models. Ẹ̀yin aráalé tí yóò ní tẹ wá sanwó registration mi o wọ́n ti ní wá kọ́ lọ́dọ̀ àwọn ìmọ̀ catwalk fún wa fún mi. Dáadáa. Tẹ́kì máa torí àwọn aráalé náà ni. Aráalé òye mi tí bá ti sọ̀rọ̀ mọ́ mo dá sí mo sọ̀rọ̀ tèmi o sọ pé. Òun ló ti sọ ọtún polo òun ló ti sọ pé wọ́n ń tiré ní ọkùnrin náà. Ẹ mọ̀ pàrọ̀ àlejò wa ibi tá a dídùn ẹ̀ mọ̀ pàrọ̀ nígbà bá rọ́kùnrin tí ń catwalk ṣé ẹ kà kún pọ̀ ọkùnrin gidi ẹ mọ̀ pàrọ̀ tí ń catwalk. Ẹ mọ̀ pé ìrìn ọkùnrin ó yàtọ̀ sí obìnrin sóbìnrin ni wọ́n ẹ mọ́ gbè lẹ́yìn ẹ̀ o. Rárá o. Ìrìn ọkùnrin yàtọ̀ sí tóbìnrin ọkùnrin kọ́ ní catwalk ṣebí bá ní. Catwalk náà ń pe gbogbo ẹ̀. Wọ́n ní catwalk náà ń pe Ó gbogbo ẹ̀. dáa náà àlejò ayẹkọ àtúntò látàárọ̀ Yorùbá bọ̀ wọ́n ní abínibí ó yàtọ̀ sí ability. Tí a bá ní ká wò àwọn kan ẹ̀bùn wà àwọn kan dẹ̀ wà kíkọ́ ni ṣé ẹ̀bùn ni ó dá láti ṣe iṣẹ́ yìí àbí tíyàn bá kọ́ náà tíyàn bá kọ́ ní ẹ̀kọ́ wípé ẹnìyẹn náà ó lè kọ́ dáadáa. Àlejò wa ẹ wò ẹ mọ̀ bínú mo fowó àtọmọdé yín lẹ́nu torí tí mo bá fẹ́ já dídí yín lẹ́nu ẹ jẹ́ ṣùgbọ́n ẹ lè jowó bẹ́ẹ̀ lè jọ mọ́ kẹ́ tó dáhùn rẹ̀ jẹ́ ká sáré dókè lọ́ọ̀lọ́ rè mú mi. Ẹ yára lé mo mọ̀ pé iná ti ń ṣe kí ni ẹ ti ń gbádùn Queen CATHY tájọ wà lórí ètò ṣùgbọ́n kò lè dá kí tọgbẹ̀ lẹ́nu nítorí rẹ̀ jẹ́ ká sáré dókè lọ́ọ̀nà à ń padà bọ̀.
káàbọ̀ padà ẹ̀yin ará ilé fáǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ṣe ẹ̀rọ amóhùnmáwòrán yín orí ìkànnì Kaftan television Yorùbá òun ni ẹ̀wọ̀ abala tá a sì fi mọ ká ẹsẹ̀ ètò òun náà ni àwa ìyẹn abala àwọn òṣèré ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge tó ṣe kí ni tó náà tán látòkèdélẹ̀ tó set òun dẹ̀ ni mo gbé wá sórí ètò fún yín lónìí torí pé kí ni model ni wọ́n Queen CATHY òun ni wọ́n jẹ́ wọ́n ní ẹni tí ó bá dé bómi ìṣanwọ́ ó rí nǹkan dé bá ṣùgbọ́n ìtẹ̀rí dé bá ó ju omi ìṣanwọ́ lọ nítorí náà ẹ fìdílé nǹkan tàbí kẹ́ fi nǹkan lédìí kí a jọ máa jẹ̀gbádùn ètò lọ ẹ kú atótónu àtàrà àlejò mo ó dà pé àwọn mọ́dẹ́lì ẹ̀rín wà lára iṣẹ́ yìí ni mo ti ń wo mo ti ń fẹ́ gbé ojú wo àlejò wa látẹ̀kọ́ pé ẹ̀rín músẹ́ ká tó lọ sókè lọ́run lẹ́ẹ̀kan ó béèrè ìbéèrè mo ti gbàgbé ìbéèrè rẹ tó béèrè bí ní abínibí báyìí ó yàtọ̀ sí ability pé àwọn kan wọ́n lè kọ́ àwọn kan wọ́n dẹ̀ ní ẹ̀bùn ẹ̀ báwo ni ẹ ṣe rí sí. Àti àwọn tó lẹ́bù àti àwọn tó máa kọ́ èèyàn máa ní láti kọ́ ni because practice make perfect àkòdẹ̀ séèyàn tó mọ̀ tán láyé so èèyàn máa ń kọ́ sí every day and when you stop èèyàn máa gbàgbé but you just have to continue learning it. A jẹ́ pé bí yàn ní ẹ̀bùn ẹ̀gan ó gbọ́dọ̀ tún ṣe kí ni ó gbọ́dọ̀ kọ́. ṣe rí nǹkan tí èmi wá fẹ́ béèrè torí ìgbà tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ wípé ara àwọn nǹkan tí ẹ máa ń nílò láti ṣe before kó tó di wípé ẹ lọ fi ìgagbága òun ni ọ̀rọ̀ bíi aṣọ bíi makeup gbogbo ẹ̀. Ǹjẹ́ ẹ tiẹ̀ wá ti ní àwọn kan rí tó jẹ́ wípé wọ́n ní mo fẹ́ ràn ọ́ lọ́wọ́ nípa eléyìí bóyá gbogbo aṣọ tó wọ̀ fún ìdíje eléyìí o èmi ni mo fẹ́ gbé àbí bàtà tó wọ̀ ni àbí ojú rẹ̀ tákùn àwa láṣẹ. Dáadáa ó wà dáadáa. Àwọn yìí ṣé tó bá wáyá wọ́n sọ pé kẹ́ ẹ sanwó ni àbí wọ́n kàn ṣe é fún yín. Rárá o they are like sponsors. Pé wọ́n fẹ́ fi ràn mí lọ́wọ́ because they have the belief in that person pé mo mọ̀ pé o máa ṣe kíní dáadáa so let me just help you with this. Wọ́n tún wá máa ń sọ wípé èèyàn kì í mọ̀ tán ẹni Adéyẹmí lẹ ti kọ́ iṣẹ́ ṣùgbọ́n ǹjẹ́ ní àfojúsùn pé ó wù mí kí n dàbí ẹni. Dáadáa. Àwọn bíi ta ni. Bíi Miss World, Miss Universe, and there are many so and I'm working towards it. Èmi náà try like one day I will just be like them. Ọlọ́run á dẹ̀ fún yín ṣe lágbára. Àmín Èdùmàrè. Ìbéèrè tí èmi tiẹ̀ tí wá fẹ́ béèrè ní ìsinyìí tí mo mọ̀ wípé ó ti ń rókì lọ́kàn àwọn kan tá à ní dárúkọ ṣùgbọ́n ẹ̀yin ará ilé wọn látàpàǹkò lójúwe ọ̀kan èmi ò dárúkọ ẹnikẹ́ni ẹ̀ tọ́rọ̀ bá tabá ní kó mú tiẹ̀ àlejò wa ǹjẹ́ ẹ ti lọ́kọ àbí. Mi ò tí lọ́kọ bọ̀ mo láfẹ̀sọ́nà. Olúwo ṣe ọba àwọn bẹ́ẹ̀ ṣe ẹlẹ́rù ní yẹn ṣe ẹ̀yà ara lé àtàwọn kan wọ́n láwọn ò tí ì ṣe kíni wọ́n tí ì gbá wọn yàwó ṣùgbọ́n àwọn ti láfẹ̀sọ́nà nítorí náà ibi ẹ fojú sí ọ̀nà ò gbà bẹ́ẹ̀ orí ibi ti mú ẹ. Ẹ̀dúró àfẹ́sọ́nà ni kò tí ì wọlé tán. Kò wọlé tán ṣùgbọ́n ó gbójú ń bẹ̀ ni bó bá lọ fẹ́ gbórí wa abẹ́lẹ́jọ́ yẹn yóò jẹ́. Bí bá ní mo fẹ́ dúró síbẹ̀ náà. Ọ̀gá tó wọ́n ọ̀gá tàlejò wa nítorí náà kò gbójú. Kò ṣe pé ìfẹ́ gangan ni kókó. Ìfẹ́ gangan kankan ó wà lára rẹ̀. Ẹ gbọ́jọ́re àlejò inú mi dùn fún ìbéèrè mi tẹ́ dáhùn ibi tẹ́ sì ti dáhùn rẹ̀ sí inú mi dùn. Ikọ́ tí mo tún wá fẹ́ béèrè ni wípé tá bá ń sọ̀rọ̀ model ṣé ìrìnsí ìwọṣọ sí bá ṣe lè rẹ́rìn sí nìkan òun ni ó ní í ṣe pẹ̀lú model àbí ó tún ní àwọn nǹkan kan tá a gbọ́dọ̀ mọ̀ lórí wa gẹ́gẹ́ bí model. Ìrìnsí bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ni yàtọ̀ sí yẹn èèyàn máa ní láti you must know how to speak. Láti sọ̀rọ̀. Láti sọ̀rọ̀ and mi mo fẹ́ gbé kalẹ̀ ní Yorùbá. You must know how to speak and this person àwọn tó máa gbé crown léyàn lórí wọ́n máa rò pé ní ṣó capable láti jẹ́ winner ṣáà lè gbé lọ anywhere in the world tó máa represent aṣojú wa dáadáa. Aṣojú tó máa ṣaṣojú ní is that maybe UK, US and other countries like that. So when she's capable she will have the crown. And wọ́n tún máa ń rò pé èèyàn tó bá lérò lẹ́yìn
like crowd ṣe understand èèyàn tí àwọn ará ìlú nífẹ̀ẹ́ sí. Púpọ̀ nínú àwọn tí a bá rí tí wọ́n bá ń ṣe iṣẹ́ yìí ni wọ́n máa ń ní ẹgbẹ́. Ǹjẹ́ àwọn mọ́dẹ̀lì ǹjẹ́ tẹ̀ ní ẹgbẹ́ bí association tí gbogbo yín ṣe àbí oníkálùkù kọ́ ti ẹ̀ dá dúró ni? No, I don't know, mi ò really mọ̀ pa association yẹn, but agency and academy ni. Modeling agency jẹ́ àwọn tó àwọn kan máa ń train models, wọ́n máa ń bá àwọn models wá iṣẹ́. That is for modeling agency. While academy, models academy, àwọn tó máa ń train àwọn models nìkan. Wọ́n máa ń kọ́ wọn bó ṣe máa ń rìn, they just go outside, ẹ máa wáṣẹ́ fúnra yín bó ṣe wà ní. Torí ìdí tí mo fi béèrè ìbéèrè yìí ni pé tí a bá ní káwọ àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ tó bá ní association bẹ́ẹ̀ yẹn ni wọ́n tún máa ń wà ní abẹ́ àwọn ìjọba ìpínlẹ̀. Nǹkan tí mo ṣe béèrè ni pé ìhàwó wà ní ìjọba ìpínlẹ̀. Oǹdó ni ẹ̀yin wà bí? Oǹdó ni mo wà. Ìhàwó wà ní ìjọba ìpínlẹ̀ ló kọ sí iṣẹ́ yín gangan. Ṣé wọ́n ń gbé lárugẹ sí àbí ó kù sí ẹ̀ka tó? Ìyà tó dáa ni o, wọ́n ń gbé lárugẹ torí pé àwọn model jẹ́ àwọn èèyàn kan nílùú tó yẹ pé àwọn kì í you get it, so wọ́n fọwọ́ rọ̀ wá sẹ́yìn. Ibi tá bá wọ̀ gan-an wọ́n máa respect wa. Wọ̀ kìlú mọ̀ ni. Kò sí wàhálà, ẹ̀yin ará ilé bẹ́ẹ̀ bá ti rí mi lórí ètò lọ́la. Wọ́n náà fẹ́ darapọ̀. Kò sí wàhálà. Kí n lè wábì kan káwọn máa pe sákìó. Everywhere you go, you say, I no gree for anybody. Lọ́dún tá a wà yìí gbà in grief ẹni kankan. Àní mi fẹ́ darapọ̀ báyìí. Àlejò wa nǹkan tẹ ó ní nǹkan kan tó ṣe kókó sí mi ní ọ̀rọ̀ tẹ sọ síwájú lẹ́ẹ̀kan tẹ sọ wípé ẹlòmíì máa ń wo iṣẹ́ model gẹ́gẹ́ bí iṣẹ́ àṣẹwó. Wọ́n dẹ̀ wá ní wípé obìnrin ò kì í dédé jẹ́ kúmólú tí ò bá nídìí. Ǹjẹ́ ẹ lérò pé bóyá ó láwọn kan tó ti báṣẹ́ model jẹ́ ló fi wá di wípé ẹ dẹ̀ mọ̀ pé ayé tá a wà ń sí àgàgà tó bá ti jẹ́ obìnrin nǹkan tí ẹ̀yìn ọ̀kan bá ti ṣe lọ́ fi máa sọ orí àwọn tó kù. Ǹjẹ́ ẹ lérò àbí bóyá ẹ ti ní irú ìrírí bẹ́ẹ̀ rí àbẹ́ ti ní ìbápàdé ẹ̀ rí pé bóyá lára àwọn tẹ́jọ́ ń ṣe irúṣẹ́ model yìí ló jẹ́ wípé wọ́n ti hùwà ìdá tó wá ń ta ẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó kù lára? Ẹ ṣé gan ni, nínú gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ní tó ń ṣiṣẹ́ model àbí àwọn like àwọn tí mo ń look up to tó jẹ́ models, top models like that, mi ò bá rú ìwà rádaràda lọ́wọ́ wọn because nǹkan tèmi lérò pé àwọn èèyàn máa ń rò ní ẹ mọ̀ pé àwọn models a máa ń wọṣọ tó ṣíra lẹ́gùn, a máa ń wọṣọ bí aṣẹ́wó ni, but iṣẹ́ wa òun ṣe aṣẹ́wó, a máa ń wọṣọ tó dàbí aṣẹ́wó ni. Nǹkan tó yẹ káwọn òbí máa rò pé rárá o mi lè gbà o, but téèyàn bá you try to convince them ṣe to understand ní sí pé no ilé òun ṣe aṣẹ́wó, and when you trust your daughter, let me say your daughter or your son ó máa mọ̀ pé no just go. Èmi báyìí kò sáṣọ tí mi ò lè wọ̀, mo lè wọ pátá àti bra, ìyẹn ò sọ pé mò ń ṣèṣekúṣe kiri, and kò síbi tí mo lọ pé mo fẹ́ lọ ṣèdíje, no wọn rárá. Ṣùgbọ́n ṣé kò sí ìrírí náà rí tó jẹ́ wípé a mọ̀ pé kò sí kọ̀ńdá máa wà nù rẹ̀ sí tó wá jẹ́ wípé bóyá àwọn tí wọ́n gbé ètò kalẹ̀ àbáwọn tó máa dájọ́ nígbà tí ẹ bá ṣe ìfigagbága tán tiẹ̀ ti sọrí pé wọ́dọ̀ mi ṣe tèmi kí lè ṣe tiẹ̀. Mọ̀ ìyẹn normal, kò sí ojú tó máa rí arẹwà ó máa kì obìnrin ni ò ní gbà bí obìnrin ló máa, and if you like the person you can just go for it. Ìyẹn náà lè lead to marriage, but ìyẹn ò wá ní pé kéèyàn máa ṣèṣekúṣe kiri. Tán bá mi sọ̀rọ̀ tí mi ò bá fẹ́ ṣe mi ò ní ṣe ni, ìyẹn ò ní pé kí n má débi tí mo máa dé bó ṣe wà nìyẹn. Tí a bá tún wá ní kí a wò bí àwọn wo lẹ sọ wípé àwọn tó jẹ́ wípé bí a bí ní ìpínlẹ̀ Ondo tí a wà yìí nígbà tẹ́ sọ wípé ìpínlẹ̀ Ondo ń bí báyìí òun ni ẹ ti kọ́ nípa iṣẹ́ yìí, ǹjẹ́ ní bóyá bí èèyàn bóyá bí méjì àbí mẹ́ta ní ìpínlẹ̀ Ondo yìí tó jẹ́ wípé bóyá iṣẹ́ táwọn náà ṣe lélẹ̀ ṣùgbọ́n tẹ́ ń wò níwájú? Tí mo ń wò níwájú, ok, tọ̀gá mi nìkan ni mo mọ̀, CEO Spy Modeling Agency, so mo máa ń wò pé èmi náà fẹ́ ní modeling agency, and tí mo dẹ̀ ti ní sìn kọ́lọ́run ọba kó ràn mí lọ́wọ́ kémi náà débi táwọn náà dé. ẹ sì jù bẹ́ẹ̀ lọ láṣẹ Èdùmàrè. ní tí mo tún wá fẹ́ bẹ̀rẹ̀ ni wípé ìpínlẹ̀ tí a wà ẹ̀ torí tá a bá máa parọ́ tọra wa lókù ìpínlẹ̀ Ondo òun ni tí a bá wá sọ wípé kí a wò a lè fi ìpínlẹ̀ Ondo wé ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ni.
ǹjẹ́ ó tiẹ̀ ní bóyá àwọn bí ìfàsẹ́yìn tó jẹ́ wípé torí ìpínlẹ̀ tẹ́ wà òun ló jẹ́ kí irú ìfàsẹ́yìn yẹn kí ó wáyé, ǹjẹ́ irú ẹ̀ ti wáyé rí? Normally àwọn èèyàn ò really mọ̀ pé iṣẹ́ model jẹ́ ọ̀kan tó ṣe kínní láwùjọ wa nípínlẹ̀ Ondo. So ìyẹn náà làwa náà work towards pé àwa náà fẹ́ kó bó ṣe rí lẹ́kọ̀ọ́ Ondo city is good enough, at least àwa náà ká ṣe máa ṣe nǹkan ká múrí àwọn ìjọba everybody ká jẹ́ kó rí wọn máa wí pé we can do this thing. So ìyẹn náà là ń work towards báyìí. Ó dáa náà ẹ kú atótónu látàárọ̀, ẹ ṣe àdúpẹ́. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà bẹ ṣe ní àwọn aláwòkọ́ṣe tẹ́yin náà ń wò níwájú, ẹ gba àwọn tí ó ń wo ẹ̀yin náà gẹ́gẹ́ bí àwòkọ́ṣe náà, ẹ gbà wọ́n nímọ̀ràn kí ni àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe, bí àwọn tí ẹ fẹ́ kọ́ ni àbí ó wù wọ́n pé àǹtí mo dẹ̀ láìkì nǹkan tó ń ṣe, mo fẹ́ràn wọn, kí ni àmọ̀ràn yín fún wọn? Ok, tó ń bá fẹ́ kọ́ iṣẹ́ model tó ń bá fẹ́ kọ́ lọ́dọ̀ mi àyè wà. Nǹkan tí mo máa sọ fún wọn ni pé ìwà ìrẹ̀lẹ̀ ó ṣe kókó nínú gbogbo nǹkan tó bá ń ṣe, because anywhere you go just be calm, be humble, and diligence is very important in anything tẹ́nìyẹn bá ń ṣe. And this modeling job of a thing, èèyàn need to create time, àyè, àkókò, time, everything like that. So àkókò yẹn gangan ni kókó, because tó bá báyìí sìn tí n bá gba ìpè láti Èkó pé kí n máa bọ̀ kílẹ̀ tó ṣe mo máa débẹ̀. Ẹ ti understand nǹkan tí mò ń sọ. Téèyàn bá ń dá wọn lóhùn orí wọn máa lè wò pé next time tí n bá pè ẹni yìí ó máa dáhùn ní kíákíá. Tí wọ́n bá tiẹ̀ kọ́yọ̀ níṣẹ́ yẹn gbọ́dọ̀ tún kọ́ rẹ̀ ni. Ǹjẹ́ gẹ́gẹ́ bí mọ́dẹ́lì yìí mo tiẹ̀ lè wà nílé kí n máa ṣe pín ní dáadáa, kí n máa rìn, mo lè máa ṣe gan bí tí mo mo wà yìí yìí dáadáa. Tí n bá lọ wẹ̀ mo máa ṣe, tí n bá ń jẹun, tí n bá dìde, tí n bá fẹ́ lọ ṣanwó mo máa ṣe. Ẹ mọ̀ bínú, ṣẹ́ni tèmi fẹ́ béèrè ni pé àwọn bàtà tí mo ń dàbí ìṣó bó lè ṣe mo ń gbé torí èèyàn ara lè mọ̀ pé bí mo gun kinní yìí ń rè bọ́ bó lè ṣe mo ń ṣe kẹ́ mọ́ kọ́ ìhùn náà ara mọ̀ṣẹ́ nǹkan tá a máa ń kọ́ nìyẹn. And first thing nìyẹn, that is beginners class. You learn how to walk on heels. First thing nìyẹn. Then after that the intermediate class and others. So step by step ní everything. Jẹ́ kí n sáré béèrè ìbéèrè yìí, ẹ mọ̀ pé ẹ máa ní àfojúsùn tí ó ṣe kìíní tí ó gbépọn tí ó ní kìíní, jẹ́ tẹ̀sí ní àfojúsùn tó ta bá ní káwọ́ gbogbo àwọn ilẹ̀ òkèèrè yẹn, iṣẹ́ tí ẹ̀ ń sọ nípa èyí wọ́n fẹ́ràn ẹ̀gán bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe kìíní, jẹ́ ní àfojúsùn pé tó bá yá ẹ̀yin náà fẹ́ ṣe kìíní, ẹ fẹ́ lọ sí àwọn òkè òkun láti lọ ṣiṣẹ́ yìí. Dáadáa, mo dẹ̀ máa dé bẹ́ẹ̀ ni. Àmín, láṣẹ Èdùmàrè, náà dẹ̀ máa dá. àmín Èdùmàrè. Kó tó wá di pé a lọ, ǹjẹ́ ní àwọn fọ́nrán ibi tó jẹ́ wípé bóyá ẹ ti rìn ní orí runway. Okay, runway like showcasing for designers. Yes, ọ̀gá mi máa ń ṣe fashion show. So the first one tó ṣe inú Adéyẹmí College of Education ni wọ́n ti ṣe, and èmi náà pẹ̀lú àwọn tó ṣe case fáwọn designers that very day. Ǹjẹ́ ní fọ́nrán ó wà lórí fóònù. Ẹ wo àlejò wa adúpẹ́ tí a pè yín tí ẹ jẹ́. Ilé àtọ̀nà yín ò ní dàrú, iṣẹ́ yín ò dẹ̀ nídìí iṣẹ́ mọ́ yín lọ́wọ́, ẹsẹ̀ yín ò ní yọ, ẹ ní ṣubú, ojú yín ò ní bàjẹ́, ara yín ò ní bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ ò ní gbọ́kọ yín. Àmín, àwọn kan ò sì ní torí wọn wá wípé kíní kan ní ti ṣàdúrà báyìí. Mo tún ṣàdúrà sí dáadáa láṣẹ Èdùmàrè gbogbo ibi tẹ́ ẹ fẹ́ dé ẹ débẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ, wọ́n sì mọ̀ yín káàkiri àgbáláyé láṣẹ Èdùmàrè. Ẹ̀yin ará ilé iṣẹ́ tí yín náà ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́, ẹ wo wọ́n ní wípé ó wu ni kí á jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n fa òfin òun ni ò jẹ́. Ẹ ṣe òsì lè kọ eré àsárelé ní bíbà yìí ni a mọ̀ ṣe kí ni lámọ̀ fi àdàgbé ètò rọ̀ sí fún ti ọ̀sẹ̀ yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tátún mọ̀ pàdé bẹ́lẹ̀ mi ò bá ti gbà bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi náà ṣe ni ti yín ní tòótọ́ Afọláṣayọ̀ Hamzat tí gbogbo yín wà sí àdọ́rà títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tátún mọ̀ pàdé, ire àti ayọ̀ ní kí n bá yín, ó dàbọ̀. Tó Ebenezer wa rèé ibi tó yẹ Ọlọ́run wà lọ́wọ́ dé lórí ètò lónìí, ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ni kí ẹ tún pàdé wa torí òpin ọ̀sẹ̀ náà ni a wà báyìí. Ẹ wò ẹ ń ṣe ọmọ lókù bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè ẹja ṣe kí ni ká fara dà lágbára Ọlọ́run ọba, àwa náà la máa jẹ èso ẹ̀ nígbà tí ó bá ń dùn. Ẹ wo orúkọ mi ò yí padà, Olúwafẹ́mi náà mò ń jẹ́, Táíwò ní bàbá tó bí mi lọ́mọ, títí ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàrú. Ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bí Ebenezer wa bí wọ́n ti ṣe sọ ó pé ọ̀sẹ̀ láwàá yìí
ẹ má jà sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ kò nígbà tá a bá délé ọtí ká tó sọ wípé Àjàyí àmọ̀pá ti ṣiṣẹ́ látọjọ́ Ajé títí di òní ẹ jẹ́ ká ṣe kí ni ká dẹ́ẹ́lẹ̀ Ọlọ́run jẹ́ kí ilẹ̀ yọ̀ wá ṣùgbọ́n àwa náà ẹ jẹ́ ká rọra kí fọlọ́ọ̀ṣọ́ wa kó má lọ fi okun ọ̀gẹ̀dẹ̀ kun ọ̀pẹ ẹ̀gbọ́n àti èmi àti Ebenezeri àti àlejò wa tó ṣá proper tó ṣá normal lájìjọ ń dágbére fún yín pé tó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrè ìgbòrodò lọ́pọ̀ mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì KAFTANTV Yoruba àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmù omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèyítọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ Ajé Monday tó fi di ọjọ́ Ẹtì Friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe.